ẹ̀yin olólùfẹ́ wa lórí mẹ́rin àgbáláyé ẹ jẹ́ n tún já yín sí o. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé wọ́n ti fẹ́ fún ọ̀gá wa Awikoko náà ní ìwé ẹjọ́? Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, ẹ jẹ́ ká wo fídíò yìí. You may not know this or you may know. I have never gone public. I have never said anything publicly against here. Mi ò dẹ̀ rán ẹnì kankan kí wọ́n sọ nǹkankan against here on our behalf, even on behalf of the Academy of Islamic Propagation. Defamation tó ṣe nígbà yẹn tó ṣe wì, the cyberbullying, cyber stalking, castigation, lying, fabricating falsehood. Kódà ń sọ bẹ́ẹ̀ wípé wọ́n jẹ́ ń jẹ́ sí i. The audio is very much with us now. Àti analyse ẹ̀, àti mú àwọn tó incriminate àwọn ọ̀rọ̀ tó wà defamatory wá. And that is why we are telling you to get prepared. Get prepared for us, Awikoko. And you will tell the DSS, the police, the court why I deserved to be arrested in connection pẹ̀lú Tani Olohun. Now, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wá, Awikoko wá fẹ́ kó bá Tani Olohun báyìí o. Torí pé Academy of Islamic Propagation nìkan, àwa kọ́ la gbé kéèsì dìde against Tani Olohun. Ṣùgbọ́n kéèsì tí wọ́n establish against Tani Olohun, we are very 100% la support gbogbo cases táwọn ọmọ ìyá wa ní ẹsẹ̀ bá ṣe against Tani Olohun. Tí ó sì di tiwa lọ́wọ́. Tí ó sì dọ́dọ̀ wa, tí ò di tiwa lọ́wọ́, tó separate. Torí pé Tani Olohun tó fẹ́ mọ defend yìí, wọ́n arrest ẹ̀ wípé bóyá ń bú Allah. Wọ́n àdẹ̀ tí arrest ẹ̀ pé ń bú Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam, but he was arrested because he defamed some personal things. Tí n bá ní kí n máa kà á, Tani Olohun ó ṣe program tí ò dín ní 4 lé mi lórí. Nínú àwọn programs yìí, bóyá ká tó parí program, màá fi kan hàn yín. Tani Olohun declare wípé mo ti kú. Tani Olohun ó declare pé mo ti kú. Yá ẹ mú screenshot yẹn, sáré rí screenshot yẹn. Tani Olohun ó declare pé mo ti kú. Wọ́n wá kọ síbẹ̀ wípé olórí Akadip dolóògbé. Olórí Akadip, ẹ má ti show it because we are using it in the court of law. Ẹ má ti show it. Olórí Akadip dolóògbé. Ìwọ ló kó bá Awikoko, ìwọ ló fẹ́ kó bá Tani Olohun o. Ìwọ ló fẹ́ kó bá Tani Olohun o. Ìwọ ló fẹ́ kó bá Tani Olohun o. Ó dàbí ẹni pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí oúnjẹ pàtí ni o. Wọ́n fẹ́ pín kárí. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kọ̀ọ̀kan náà nínú àwọn ẹ̀gbọ́n wa yìí wọ́n fi àtẹ̀ránṣẹ́ tàbí àtẹ̀jíṣẹ́ sí àwa náà pé ìran bàbá àwọn máa ṣẹ̀wọ̀n. Ṣùgbọ́n bí wọ́n ṣe kó oníkálukú ó yàtọ̀. Tàbí kí n sọ pé bí oníkálukú ṣe gba ẹ̀sìn ó yàtọ̀. Torí ẹ̀sìn táwa yàn láàyò kò fún wa ní àǹfààní láti ṣẹ́ ìpè fún ènìyàn tàbí láti yọ ọpọlọ lára èèyàn. Nídàkejì ẹ̀wẹ̀, ẹ jẹ́ kí n tún sọ̀rọ̀ síbi tí ó yẹ kí ọ̀rọ̀ tún lọ. Ṣé gbogbo àwa tí à ń gbóhùn sáfẹ́fẹ́ tàbí àwa tí a fẹ́ sọ̀rọ̀ nípa èèyàn, Yorùbá ní téèyàn bá mú olè yẹn máa yan ni o. Nǹkan tó o bá ti rí má sọ, nǹkan tó o bá dẹ̀ ti mọ̀ má sọ. Tó bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ jẹ́ kó ní ẹ̀rí, jẹ́ kó ní ẹ̀rí o. Mo rí lágbájá níbi tó ti lọ bá ìyàwó sùn, tàbí lágbájá bá ìyàwó sùn o. Jẹ́ kí ẹ̀rí ẹ̀ wà nípamọ́ o torí ọjọ́ ọ̀rọ̀ bíi eléyìí. Torí ibi tọ́rọ̀ ń lọ báyìí, ó dàbí ẹni pé ọ̀rọ̀ ẹjọ́ báyìí ó dà pé àṣà tó ṣẹ̀ ń lọ nígboro báyìí ni pé a fẹ́ gbé lágbájá lọ ilé ẹjọ́ torí pé ó bà wá lórúkọ jẹ́. Ìmẹ̀sà máa bẹ gbogbo wa. Àtẹ̀sìn H, àtẹ̀sìn B, àtẹ̀sìn D, èèyàn kan náà ni gbogbo wa. Àlàáfíà ló yẹ ká máa fi ẹ̀sìn tí a bá ń sìn ká máa fi lépa àti ìfẹ́. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù torí ibi tọ́rọ̀ ń lọ báyìí ẹ mọ̀ àwọn èmi ò Ọlọ́run jẹ́ arógun ẹjọ́ kó bá di pé ọmọ agbóúnjẹ patí dé ọ̀dọ̀ ara wọn láyé sáwà. Ajámadé lórúkọ mi, bá mi pín fọ́nrán ìkiri kẹ́ má sì gbàgbé láti tẹ̀lé mi lójú òpó YouTube mi. Ajámadé ó dàbọ̀.